wọ́n ṣe wọnú bó ṣe lọ sọ́dọ̀ màmá àbí bàtì àná màmá wà bẹ́ẹ̀ ṣe Mrs. Adébítẹ̀ wọ́n mọ̀ sí ìgbà tí wọ́n lọ sọ́dọ̀ ṣìfọ́ Báṣọ̀yọ́ ní 2014 tí gbogbo ìyálóde ilẹ̀ Yorùbá tó yẹ pé màmá ìyálóde lọ́sìn ìyálóde jẹ́ alábàjọ́ tó kú tó èmi lèmi sọ fún general secretary ìyálóde wípé kí wọ́n mú ìyálọ́jà lọ kọ́fíìsì gbàtà dọ́dọ̀ Báṣọ̀jọ́ gbogbo tó bá bọ̀ ń bẹ̀ ọ̀dọ́dọ̀ mi sí òun mọ̀ ọ́ dáadáa ṣáàdì kan tó wọ́n ṣẹlẹ̀ ni pé àwọn ń sọ wípé ìyálọ́jà general rúdù sí ọba Benin bí tí mo lọ rẹ̀ kò rúdù sí ọba this is a woman tó jẹ́ wípé ọ̀dọ̀ àwọn àgbà tó gbé ìwà ọmọlúàbí dání Ìyábọ̀ ti dìde. ìyẹn Fọláṣadé Òjó mímí lèmi sọ láì. Ìyábọ̀ yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Fọláṣadé Òjó Tinubu yìí Ìyálọ́jà general ọ̀dọ̀ àwọn màmá tó gbé dàgbà àwọn màmá tó gbé ìwà ọmọlúàbí lọ́wọ́ tó sì fi ìwà ọmọlúàbí tọ́ ọmọbìnrin yẹn ni tó bá wo nǹkan tí ọmọbìnrin yẹn là kọjá ní ayé tí èbò rẹ̀ lásán bí bóyá ìyẹn lóbìnrin yẹn wá ní pé kóun ran àwọn obìnrin lọ́wọ́ ọmọbìnrin yẹn là nǹkan kọjá ní ayé bẹ́ẹ̀ ni mo sọ now òun lòun wá rò èmi rò bẹ́ẹ̀ ni pé kóun náà ran àwọn ọmọbìnrin lọ́wọ́ now èmi ló bìnrin rí gbogbo tí wọ́n ń ṣe níbi ní pátápátá it center around the ọmọnọba Èrèdí Àwà. ìyẹn ọba tó wà ń bẹ̀ ń sìn. ọmọnọba Èrèdí Àwà ni wọ́n pè ó ipò àpọ̀nàpọ̀nà gbogbo nǹkan tó bá máa ṣe lọ́jà ó lè ti tuntun ó ṣe níbẹ̀ ṣẹ́ni Josephine ló ṣe mistake òun ló yẹ kó kọ́kọ́ lọ bá ọmọnọba Èrèdí Àwà. ẹ̀sẹ̀ báwọn náà ló ń yàn wọ́n ọba nísìnyí. ṣùgbọ́n tó dáa bẹ́ẹ̀ ṣá. nǹkan tó wù wọ́n ni wo set up gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà sí wọ́n fẹ́ pa àṣà rẹ̀ the so-called culture and tradition tẹ́bá àwọn nǹkan tó ń lọ Nàìjíríà sí àwọn olóṣèlú fẹ́ pa the so-called tradition and culture wọ́n fẹ́ parẹ́ completely kan wá sọ pé gọ́ọ̀mẹ̀ntì ló ní àṣẹ lórí constitution tradition and so on nǹkan tó ń ṣẹlẹ̀ gan ni. bí ìjọba ṣe wá ń tọwọ́ bọ ìsà kí ni àwọn àbájáde ẹ̀ tẹ̀yìn rí gẹ́gẹ́ bí àgbà. ebi àbájáde ẹ̀ ló jẹ́ káwọn ọba máa misbehave ìgbà tó òrìṣà yan ọba oníwà misbehave òrìṣà náà ló máa pa. ọba ò ṣe é wojú ńgbà náà. wọ́n tẹ̀lé àwọn afipájẹ gan àwọn gan gbadọ́là. ọba jẹ fẹ́ ọba bolófa ifá ló ń jọba mọ́ ni ifá máa ń gbóhùn dáńsì ni dọ́là ló ń jọba ń sìn. ẹ tó bá lówó nísìnyí ló ń jọba tó mọ gọ́vnà. àwọn aráàlú òyìnbó. ìlú òyìnbó náà ti ń gbé wà ọba Ògbómọ̀ṣọ́ ìlú òyìnbó ló ti wà ọba òyìnbó ló ti wà náà ìlú òyìnbó ló ti wà náà. olóró. gbogbo wọn ni Aláàfin ìlú òyìnbó ló ti wà ẹ̀hẹ́ kílẹ̀ fẹ́ ṣe gọ́ọ̀mẹ̀ntì sílẹ̀ táwọn fẹ́ ni ẹ̀ wọ́n gbé wọn lọ sí kóòtù ẹ̀hẹ́ ta ló wà ní gọ́ọ̀mẹ̀ntì ta ló wà ní gọ́ọ̀mẹ̀ntì kẹ́ẹ̀kan gbé gọ́ọ̀mẹ̀ntì lọ sí gọ́ọ̀mẹ̀ntì ó gbé gọ́ọ̀mẹ̀ntì lọ sọ́dọ̀ gọ́ọ̀mẹ̀ntì bí ìgbà téèyàn fẹjọ́ ìkà sùn ìkà ni ìyàwó ẹ̀ ṣe olófẹjọ́ ẹ̀sùn ìyá ẹ̀ ó ti mọ̀ pé ẹjọ́ ìkà ló fi sùn kà. ó máa gbìlẹ̀ yìí yàrá. ó máa gbìlẹ̀ ara wọn ni ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa ládé ládé Aláàfin ò ládé adé aládìíkún la gbà fáláàfin. ṣe rí is a slip of tongue látẹnu Sunday Igboho. Adéyẹmọ. olórí àwọn abá làwọn ni. òun ló sọ but Josephine yẹn pásítọ̀ yẹn gangan ló fa wàhálà tó fi wá di pé wọ́n bẹ̀ sí fa lọ́n tó wá ti politics bọ̀ politics tó wá ti bọ̀ òun yẹ kékeré yẹ kó rí bẹ́ẹ̀ kó ní ìdí gbogbo wọn yẹn náà nǹkan tó ṣẹlẹ̀ tèmi kàn ní sí ọ̀rọ̀ Ìyálọ́jà of Edo State ni tó bá di pé tó bá sọ pé Fọláṣadé rúdù sáwọn Fọláṣadé á padà Ìyálọ́jà jẹ́ náà á lọ bẹ́ àbẹ́ kò kí ń rúdù sí àgbàlagbà láti wò mà. ọmọlúwàbí di. mọ bí tí mo ló dìde lẹ́yìn mọ àwọn ìyá tó gbà kọjá láyé àwọn ìyá tó jẹ́ tí wọ́n mọ tó ń pè ọ ní ìwà ọmọlúwàbí ni nǹkan tó ṣẹlẹ̀ tèmi yìí síbẹ̀ iṣẹ́ yẹn bẹ́ẹ̀ rúdù sí yẹn bẹ́ẹ̀. ṣùgbọ́n táwọn orúkọ Ìyálọ́jà náà wọ́n ní Ìyálọ́jà general kálí nǹkan kò ní ó ká Nàìjíríà ó ká Ọ̀yọ́ ó ká Ìbàdàn ká Ẹdó ká Kwara ká Maiduguri. kò dé Hausa. general tó wà mẹ́rin kọ́sà. ẹ bó kà wá bẹ́ẹ̀ náà ni kò dé Hausa gbogbo wọn yẹn ni. ṣé àwọn ò lè lọ pàṣẹ ní Kánò. kò lè pàdé ní gbogbo wọn yẹn Hausa ẹ wọ àwọn road transport union ẹ sì ṣàǹkó wà bí kò sí ní Hausa ẹgbẹ́ nǹkan táwọn Hausa ṣe yàtọ̀ sí táwọn ṣe ní. bọ̀ national náà pè wọ́n ní national. ṣèbí national náà pè wọ́n. ó ní Kwara. Kwara wà lẹ́gbẹ̀ẹ́ wa ni ó dé ilé Hausa náà kò
kò sí ló transfer. nǹkan ò fararọ o pàápàá láàrin àwọn lọ́balọ́ba láàrin àwọn ládéládé ṣé ti ládéládé aláàfin ọ̀ládé ni kí akọ́ mẹ́nubà ní àbí ìtakàngbọ̀n tó wáyé láàrin ọ̀ọ̀ni ìrìṣà tó ń ti aláàfin ìkúgbà àbáyèlé ọba Abímbọ́lá Ọ̀wáadé ọmọ Láwàní Agogo Ìjà kí erí sí lè sà. ṣe ní aláàfin àti ọ̀ọ̀ni ọba aládé sànsàn làwọn méjèèjì àtàbà fẹ́ parọ́ ṣe rí ìjà superiority complex yẹn ó ti ń wáyé bọ̀ láyé àwọn Bọ́lá Ìgè tipẹ́tipẹ́ ni tipẹ́tipẹ́ kò sì ti wáyé kó tó di pé wọ́n carve out Ọ̀ṣun state ìkíní ẹ̀ ti wáyé pẹ́tẹ́ the present constitution kò fààyè gbarú àwọn ìjà tí wọ́n ń jà gbà yìí náà kò sí àyè fún gbogbo wọn yẹn pé kẹ́nìkan ló fẹ́ ti ìkan débi kan like we are talking about sovereign country sovereign states tabaṣe Ọọ̀ni ò ní fi sovereign state yẹ sílẹ̀ kó máa pàṣẹ ní sovereign state ti Ọ̀yọ́ is impossible. Ọ̀ṣun náà ló máa fọwọ́ dì í sovereign state yẹn nìyẹn kò ní right láti proclaim sí sovereign state Ọ̀yọ́ àwọn kan benefit a máa ní bẹ̀ ni o ká kọ́ máa dá ṣe tiẹ̀ tí. ìyẹn tá a bá ní the United States of Nigeria. we are going to have the United States of Nigeria that's the only solution. ìjà tó wà láàrin wọ̀nyí sáà kí ló là. ṣẹ́nìkà tó wà láàrin wọ̀nyí wọ́n ti parí ẹ̀. ta ló parí ẹ̀. ìfarabalẹ̀ náà ọba aládé sàn-án nílẹ̀ Yorùbá ní the last Saturday of the month last month ìmọ̀ ọba aládé yẹn sọ̀rọ̀ ní ìkànnì aago 3 òru nígbà tí ìjà yẹn ń gbóná gan-an ọba aládé sàn-án yẹn ló sọ fún èmi tèmi close mọ́ wọn. ọba aládé kan pàtàkì. nílẹ̀ Yorùbá ó yẹ gbòógì. òun wọn á máa gbọ́ kí ni àwọn ló sọ gbogbo tí mo fẹ́ sọ yìí fún mi. náà wọ́n ní ìgbà tí kinní ìjà yẹn ń lọ lọ́tún lọ́sì àwọn èèyàn Ọọ̀ni àtàwọn èèyàn Aláàfin wọn forí korí pé bóò ni ìjà yìí ṣe máa lọ báyìí wọ́n wá mìtà àwọn àgbààgbà nílẹ̀ Yorùbá ohun tí mo sọ tá ẹ̀ lè gbọ́ lẹ́nu anybody ẹ̀ lè gbọ́ níbi kankan. àṣírí ńlá lélẹ́ tẹ́ǹtì. àṣírí ńlá ni mo sọ yẹ ẹ kóòtù mi lẹ́nu wa kì í ṣe allegedly ní tó ṣẹlẹ̀ ní. confam ni now àwọn àgbààgbà yẹn ló wá lọ bá ààrẹ àná ọ̀gágun àgbà Olúṣẹ́gun Òkìkíọlá Oníkànga Àjípọn Olúṣẹ́gun Ọbásanjọ́ ẹbọra Ògún ní bàbá wa gbéra àti Ìyábọ̀ sẹ́nẹ́tọ̀ Ìyábọ̀ ọmọ wọn náà bá lọ bá àwọn ọba méjèèjì ní wà lọ gbé. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.